wọ́n máa pa gbogbo ilẹ̀ Yorùbá tán ní tọ́pìkì tí mo fẹ́ treat so kí ni tí mo ṣe yìí ló gbé lọ síbẹ̀ mo ti jù sórí kinní and I'm very sure pé ibi tí mo jù sí mi mọ̀ kó tó dé tí ọ̀rọ̀ tó wá gbé sí àwọn ọmọ OPC sọ Gani Adams lè yàn yẹ pẹ̀lú again but nǹkan tí mo treat kọ́ yẹn system ló ṣe bẹ́ẹ̀ gbogbo tá à ń gbọ́ ní national park yìí àwọn lithium àwọn kan oríṣiríṣi ẹbí ká gbé kíní kan wá fídíò kan wá tẹ́ bá ti gbàgbé mo wá fún fídíò yẹn ni mo ṣe gbé eléyìí wá fún yín mo wá fún fídíò yẹn ṣùgbọ́n mi ò rí òun ni mo ṣe gbé eléyìí wá fún yín fídíò tí mo fẹ́ play kọ́ leléyìí ẹni tó bá rántí fídíò yìí fídíò Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ohun tó fà á tí Sunday Ìgbòho fi di ẹni tí wọ́n gbé leléyìí fídíò yìí gangan ló bí Buhari nínú ẹnìkan pèsè orí show mi lánàá ó ní èèyàn ní Gani Adams kì í ṣe pé Gani Adams náà ò lágbára ó ní ṣùgbọ́n òòṣà ó ní Ìgbòho òòṣà ní Ìgbòho fídíò tí mo gbé sẹ́gbẹ́ mi yìí máa play fídíò yẹn fún yín bẹ́ẹ̀ tí wọ́n wá fún fídíò yẹn ẹ rí níbi fún fídíò yẹn níbi tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà tó ti ṣèṣe ní ọwọ́ tí wọ́n fi bandage sí ọwọ́ ẹ̀ àwọn igbó rìsáàfù tí Sunday Ìgbòho wọ̀ tó di wàhálà ní láyé Buhari òòṣà ní Ìgbòho lóòótọ́ ìwọ tó bá ń wò mí tó bá gbà wípé òòṣà ni ọmọ aládìkún bá mi kọ sí comment section pé òòṣà ni Ìgbòho lóòótọ́ this is the video wo kíláàsì tó bí Buhari nínú nígbà yẹn national park old Ọ̀yọ́ yìí ohun tó wà nínú old Ọ̀yọ́ ó bọ́ gbogbo wa nílẹ̀ Yorùbá kò sí tó ń nẹ̀yìn bàbá wa láti má dá dúró kò sí nǹkan tó ná ẹ̀yìn bàbá wa láti má jẹ́ ká dá dúró ohun tó wà nínú national park old Ọ̀yọ́ mo sọ fún yín pé Kwara state tí wọ́n ti ṣí wọn kúrò ohun tó wà nínú Kwara state láwọn ọdún tí wọ́n ti lé wọn kúrò táwọn bá ti sá lọ ohun tó wà ń bẹ̀ ó bọ́ gbogbo ilẹ̀ Yorùbá Yorùbáwùyí lórúkọ mi Ayélàgbé Àbẹ̀ní ni mò ń jẹ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí òyìnbá bá yín èyí ní June 29, 2026 òòṣà ní Ìgbòho ibi tó wọ̀ nígbà yẹn tí ẹ̀yin bàbá wa ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè tá à ń pariwo ńgbà yẹn tẹ̀rù pa à ń bẹ́ àṣírí yẹn ló wà padà ń tú jáde yìí o what a time to be alive mo bá Sunday Adéyẹmọ Ìgbòho ṣàdúpẹ́ wípé fídíò yìí mo fẹ́ play ẹ̀ lẹ́ni 28 of June 2026 àdìsádẹ̀ ṣì wà láyé mo bá ara mi Yorùbáwùyí dúpẹ́ wípé fídíò tí mo fẹ́ play ní 28 of June 2026 pé mo wà láyé mo wá bá gbogbo ẹ̀yin olólùfẹ́ òmìnira ẹ̀yin olólùfẹ́ òtítọ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin olólùfẹ́ pé kọ́mọ Yorùbá gba ìtúsílẹ̀ mo bá yín dúpẹ́ pé what a time to be alive ẹ ṣì wà láyé àwọn tí wọ́n ti lọ bí Barrister Janet Fashakin ìyá Kóyèkí ìyá mi náà ti lọ ìyá Ìgbòho àti other warriors tí wọ́n ti lọ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá káwo orí wọn 29th of June 2026 God bless you 29th of June 2026 kí àwo orí wọn kó máa jẹ nímọ̀ rẹ̀ what a time to be alive kí ló wà nínú gbó national park old Ọ̀yọ́ wọ́n ní lithium kan wà ń bẹ̀ tó jẹ́ pé the whole world ní gbogbo àgbáyé pátá wọ́n lóun ló dára jù Yorùbá tá bá lọ ebi máa pa wá ìyà máa jẹ wá àwọn arábí tí wàá dé nísìn sí wa lọ́rùn lẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé kò jẹ́ kí ọmọ Yorùbá kọ̀ọ̀kan kó máa lọ ṣe ọmọ ọ̀dọ̀ ní anywhere I have been saying this many times ní tọ́lọ́run tí Ọlọ́run bùkún fún wa ní ilẹ̀ Yorùbá ní tọ́lọ́run fún wa nílẹ̀ Yorùbá fídíò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàyí
mò ń wá bí tí wọ́n ti ń jáde nínú igbó yẹn eléyìí gan mo lọ jáde níbi kan tí mo fi sí ni mi ò pé kò complete inú igbó yẹn ni Sunday Igboho ti ṣèṣe ní apá tí wọ́n de bandage mọ́ apá ẹ̀ tó bá rántí fídíò yẹn tí wọ́n de bandage mọ́ apá ẹ̀ olóyè ní àwọn wọ inú igbó yẹn àwọn ń sun ẹkún ó sọ nígbà yẹn náà òòṣà ní Ìgbòho ká fi tẹ̀gàn sí ayọ̀ tẹ̀gàn kúò òòṣà ní tẹ bá rántí wọ́n sọ pé àwọn ìyá wa kò yẹ kí wọ́n lọ ń ṣọmọdọ̀ nílùú òyìnbó kò yẹ kí wọ́n lọ ṣọmọdọ̀ nílùú òyìnbó ohun tó sọ ń gbà yẹn tí wọ́n ní fẹnu wú géètì wọ́n ló fẹnu já wáyà wọ́n ló fẹnu gba nation ní 2021 olùpadà wá jáde 2021 tó wọ tó lọ sínú igbó yẹn ní Buhari gbé ìgbésẹ̀ he fell inside swamp God bless you Richie ìgbà yẹn ní ọ̀tá Ìgbòho ọ̀tá ìṣubú yọ̀. Let me quickly show you this. Olóyè mò ń bọ̀ màá gbé wá padà. When we speak truth to her, Let me finish rolling. when we speak truth to her, as we speak, Yeah. the thing has been stolen from Ọ̀yọ́ park lẹ́ ń wò yìí. Àwọn mineral resources the wà national ní park in Oyo State, ẹ kú àwọn ọlọ́kadà. and the place called not far from Kishi. Okada riders are going there making 12,000 naira a day, and those who are union officials are earning 200,000 naira per day. Okada is getting 2,000 naira per bag, 12,000 naira per bag. Now the question is, what's the government doing about this? How come they've not actually gone and arrested those who are doing this? That's, we're losing massive revenue that's not been accounted for. Yorùbá, we are losing it. We are losing it. Àwọn mineral resources wa làwọn kan wà nínú igbó tí wọ́n wà yẹn. Àwọn ọmọ tiwa ni wọ́n wá ń ṣe ọlọ́kadà tí wọ́n fi ń gbé góòdì wa jáde, tí wọ́n fi ń gbé lithium wa jáde. Tinubu, you need to wake up. Ọlọ́run tó gbé ẹ síbẹ̀ torí mi ò dìbò fún ẹ, mi ò fẹ́ kó lọ síbẹ̀ rárá. Mi ò ń parọ́. Torí wọ́n lọ gbé Buhari wá tí mo dìbò fún Buhari tí mo dẹ̀ campaign fún Buhari kí Buhari tó dorí burúkú kalẹ̀. Mi ìdẹ̀ mọ Buhari from anywhere. Mo mọ Buhari torí pé ó wá. Nígbà bàbá mi lélẹ́yìí, ọmọ Yorùbá ni. Tinubu, a lè sọ pé ó máa ya ní ìbú, kó lọ ya ní òró. A lè sọ pé ó máa ya lóògùn 2027 kó lọ ya ní ìbú. Àwọn resources yìí, how far? How far? Ara nǹkan tí wọ́n rí ní Sàǹfàrà lélẹ́yìí. Tí wọ́n fi pa wọ́n tán ní Sàǹfàrà. Tí wọ́n fi lé everybody dànù ní Sàǹfàrà. Ó ní wọ́n ti detect ẹ̀ ní Kwara State. Wọ́n ti lé àwọn Kwara State. Over 30 ọba ti ya dànù. This is old Ọ̀yọ́ park. Ọ̀yọ́ Ìbàdàn, òun ni capital ilẹ̀ Yorùbá. Tó má fi lè gba Ọ̀yọ́ mọ́ Ìbàdàn, wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá. This is old Ọ̀yọ́ park. Àwọn ọmọ aládé ni wọ́n gbọ́kadà tí wọ́n dúró. Ẹ wo bàbá yìí bó ti jẹ́ bẹ́ǹtì gọ́ọ̀fì láwá. Wọ́n dúró. Tó máa wá gbé góòdì wa lọ. Wọ́n wá fún wọn ní 5,000, 10,000. Owó ọ̀kadà. Tinubu, this is the time to put your name, àbí to write your name on the platter of gold. Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì. Àbẹ̀ní òtítọ́ ọ̀rọ̀ dé o. Ẹ̀dá mi wá dúró tì mí o. Àkànbí òjò ń gbọ́ o. Alákọ̀bí mi ń gbọ́ o. Bà mí. Alákọ̀bí mi ń gbọ́ o. Bà mí. Bàbá mi adákẹ́jà má jẹ́ ń gbọ́ pò sàsùn gbàgbé. Tó kú bá wẹ̀yìn kó wá dúró tọmọ rẹ̀ Àbẹ̀ní o. Ẹ̀yin bàbá wa, mo máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀ lénìí. Mi ìṣẹ̀lẹ̀ máa bá yín sọ òótọ́ ọ̀rọ̀ náà mi parọ́ fún yín. Ṣùgbọ́n eléyìí ó ti dójú ẹ̀ ní sẹ́yìn. Ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè lóyè, ẹ̀yin ọba, ẹ pera yín papọ̀, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá. Peanut tẹ́ ń gbà is not enough of these peanuts. Àwọn ọ̀pọ̀ àwọn ọba ńlẹ̀ gbogbo wọn náà mọ̀ nípa ẹ̀. Àwọn ọba mọ̀ nípa ẹ̀. Àwọn senators mọ̀ nípa ẹ̀. Àwọn even bàbá mi President Bola Ahmed Tinubu, àwọn náà mọ̀ nípa ẹ̀.
Ṣèyí Mákindé mọ̀ nípa ẹ̀, gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ, Ọbásanjọ́ mọ̀ nípa ẹ̀. Tó bá wá di pé kinní yìí lọ continuously, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa pa ẹ̀yin náà. Wọ́n máa tún gbé fídíò kan wá. Listen to this. Already, but still I decided to make this video. You know, this man that I placed on my screen, he is equivalent to us with the Fulani community in Nigeria at large. He is equivalent to President Bola Ahmed Tinubu and all of his cabinets. What am I trying to say? Let me explain. Therefore, by President, his ministers, like the likes of Nuhu Ribado, that's the security advisor. They should buy Minister of Defense, that's Christopher Musa, and many, many, many more of them than to buy a person like this to us, that's with the Fulani community. And this is the greatest mistake committed by Benue people. Why do I say this? This man you are seeing, he's a peace lover. This man you are seeing, he has stopped a lot of crimes that will happen to you people. You don't know. But now, as you buy him, you're on a Anytime wo Fulani ni. Ó dàbọ̀ the Mark Ban president. Tí wọ́n pa ní Benue State. As at now, tí mo bá ń sọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá, àwọn sójà, wọ́n ti switch into action. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn youth Benue State. Wọ́n ti list orúkọ wọn jáde. Ṣùgbọ́n these Nigerian soldiers, àwọn ni wọn ò lè mú àwọn tí wọ́n pa wọ́n ní Benue State. Benue State is the first state tí wọ́n bury èèyàn 500 ní ọjọ́ kan. Èèyàn 500 ni wọ́n sin ní ọjọ́ kan tí àwọn Fulani militant tó wá pa. Now, àwọn Benue State pa Fulani ẹyọ kan. Hear what this Fulani guy is saying. Wípé bàbá tí wọ́n pa yìí o tó jẹ́ ọmọ Fulani o, ó ní ẹ̀mí ẹyọ kan, ó equivalent sí ẹ̀mí Tinubu, Nuhu Ribadu, and all Tinubu cabinet. Fulani will never play or joke with their own. Ẹ̀mí ẹyọ kan tó gbà yìí, who knows? Nǹkan tí wọ́n fẹ́ ṣe lẹ́yìn ẹ̀, ó ní ẹ̀mí ẹyọ kan yìí, ó equivalent sí ẹ̀mí Tinubu and all his cabinet. Who are the Fulanis? Ní 1960 tí wọ́n fún wa lómìnira, ṣebí mẹ́ta péré ni wá. Eastern region, Western region, àti Northern region. Láwífẹ́ kó fẹ́ dìrà ó fi ṣe olórí. Lagos State ní capital, federal capital nígbà yẹn. Who are the Fulanis? Who are they? Nígbà tí wọ́n fún wa ní òmìnira 1960. Now, I'm coming. Olóyè, mo ń bọ̀. Fídíò pọ̀ tí mo fẹ́ play lónìí. Kílódé kí ni yóò sọ̀rọ̀? Okay. Ẹ wo, eléyìí yóò sọ̀rọ̀. I'm going to bring another one. Attack school. Ìdí márùn-ún ni wọ́n fi attack school. Àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti dé bí ọ̀gá tẹ̀lé. Wọ́n ti mine nǹkan ní ọ̀dọ̀ ọ̀dọ̀ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn-ún. Gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀. Nítorí pé majority balẹ̀ ní tí wọ́n fi ń so oúnjẹ nìyẹn. Majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ̀ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá ìdìpẹ́ lójú ẹ̀ sí truck ó di billions of dollars. Tó bá ta ní $2,000 èló ló equivalent ní Nàìjíríà náírà. Wọ́n wá fún ọmọ aládé tó jẹ́ pé òun ló ní ogún ìbí, wọ́n wá fún ní 12,000 naira, which is not up to $1 àbí $10. Àwọn ta ní over $2,000. Wọ́n wá fún ọmọ aládé, wọ́n fún ní bóyá $9. Àsìkò tó fún gbogbo èèyàn ọba wa, àsìkò tó fún gbogbo yín láti jí 2027. Tá a bá sọ pé máa ya níbù tó bá lọ ya lóòrò. Tá a bá sọ pé máa ya lóòrò tó bá lọ ya níbù, a ní tó ṣẹ́kù, tó ná, tó jẹ, tó mu,
tí ọmọ Yorùbá kan ò ní lọ síbi kankan tó wà ní odò Ọ̀yọ́ park yìí kékeré ni tó wà ní Kwara state lithium Kwara ó ní wọ́n fi ń ṣe ná ó ní wọ́n fi ń ṣe battery ó ní wọ́n fi ń ṣe àwọn phones àwọn computers yet ilé onípàánù brown ó sì pọ̀ ní Kwara. wọ́n fi attack school àkọ́kọ́ reason wọ́n fi announce ni pé ọ̀gá ńlá ti débi o wọ́n ti mine nǹkan ní odò Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí. 12,000 Ògúndé. gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀ nítorí pé majority balẹ̀ ní tí wọ́n fi ń so oúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ̀ kadà tí wọ́n bá di lithium sínú sakasaka. ọgbà yìí tẹ̀ ń kí mi mo kí ẹ má bínú sí mi torí ọlọ́gbẹ́ tó ń kí mi mo kí ẹ má bínú sí mi ṣó yìí lẹ́tí ṣú lẹ́tí mo gbọ́dọ̀ ṣe. gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. déédéé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá di pé lójú ẹ̀ sí truck ó di billions of dollars. ilẹ̀ Yorùbá ẹ̀ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ̀ máa múra àmúra lójú wọlé wọ́n wàhálà ti wọlé Yorùbá. ṣé àwa ò pariwo ṣé a pariwo pé kí Yorùbá múra pógun bọ̀ ṣó yẹ kí ogun yìí kó káwa mọ́ bó ṣe káwa mọ́ yìí ṣó yẹ kí ogun yìí kó wọlé tọ̀ wá bó ṣe wọlé tọ̀ wá yìí ṣó yẹ kí ogun yìí fún wa lọ́rùn bó ṣe fún wa pa yìí wọ́n ní àtòkèrè olójú jíjùn ló ti máa ń mú ẹkún sun igi gogoro má gùn mí lójú wọ́n látòkèrè nìyẹn ti máa ń bẹ́ ṣé àbẹ́ tó ṣé àpariwo tó ìdí ó pé igi gogoro tó ń bọ̀ yìí ní Sunday Ìgbòho ló fi lọ sẹ́wọ̀n ìdí ẹ̀ lèmi ò lè wálé láìmọye nínú wa ládùúgbò sẹ́yìn òdì ṣé àpariwo tó ogun yìí ti wọlé o because wọ́n ti kó nsànfàrà wọ́n ti sọ̀kalẹ̀ sí Ọ̀yọ́ park mo tó dẹ̀ wà ní Ọ̀yọ́ park mo tó wà ní Ọ̀yọ́ park wèrè ti lé ó máa ránṣẹ́ sí wèrè tìta as in àti foreign power àti Fulani power àti wèrè power wọ́n máa kò láì wọn ò ní kí ẹ̀ láti pa gbogbo Yorùbá tán wọn ò ní kí ẹ̀ láti pa gbogbo ìran Yorùbá tán ká ló sọ fún yín pé wọn ò lè pa Yorùbá tán tàbá splash ká ló sọ fún yín pé wọn ò lè wọlé gbé olórí Nàìjíríà tí Yorùbá bá gọ̀ ká lẹ́ni tó sọ fún yín ká ló ń kí yín láyà wípé tó wà lórí ilẹ̀ wa tó lọ́n fún wa tó wà lórí ilẹ̀ wa tó wà ní abẹ́ ilẹ̀ wa ohun tó ń jẹ́ ilẹ̀ wa gangan nílẹ̀ Yorùbá ká ló sọ fún yín pé wọn ò lè kó lúùdù pàwà kí wọ́n tó rẹ̀ pàgbọ́n tó jẹ́ Yorùbá ká ló bá yín sọ ohun tá a pariwo tí Sunday máa padà pé Sunday Igboho yẹn o tó fi kán lọ́wọ́ ní 2021 tó fi ṣèṣe lọ́wọ́ òun padà wá dé 2026 after 5 years àwọn bàbá mi gbọ́n wọ́n tí wọ́n bá lọ ní 20 ọdún ìjọ kan báyìí ní òtítọ́ máa bá òótọ́ dé o eré tí ajá irọ́ tó fi 20 ọdún sá ìrìn fàájì ẹ̀sìn ìjọ kan ló mú ló ní òtítọ́ jákèjẹ máa fèsì sí kí jẹ́ kẹgbọ́ láti rí. wọ́n fi announce ni pé ọ̀gá ńlá ti débi o ẹ má tẹ̀lé sí o. wọ́n ti mine nǹkan ní odò Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn-ún gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀ nítorí pé majority balẹ̀ ní tí wọ́n fi ń so oúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ̀ kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. déédéé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá di pé lójú ẹ̀ sí truck ó di billions of dollars. ilẹ̀ Yorùbá ẹ̀ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ̀ máa múra àmúra lójú wọlé wọ́n wàhálà ti wọlé Yorùbá. ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ́ mọ̀ tí wọ́n bá ń pẹ́ ó ń bọ̀ ó ti wọlé Yorùbá. ìran Yorùbá kì í ṣe pé mo fẹ́ dẹrù báráyé mo fi Ọlọ́run tó ní mí búra mi ò dẹrù bẹ́ẹ̀ nìkan wàhálà ló fẹ́ dé yìí. àwọn tí ò ní làákà wọn ń pẹ́ kí ni ebi nìkan ló wà kò tí ì dọ́dọ̀ àwọn ẹ̀yin onílàákà ìjà nílẹ̀ Yorùbá ẹ̀yin agbára ìjọba jà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní Old Ọ̀yọ́ national park tí iná yẹn bá lọ jò pẹ́rẹ́ ó possible kó jẹ́ pé egungun orí èèyàn àti egungun gbáàyà èèyàn ni wọ́n fi kóná tó fẹ́ jò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wa jẹ lókù láti máa sọ pé ó tún kàwọn àgbà kan lé gbogbo wàyí náà ni wọ́n ti jásẹ́lé lórí àwọn gangan lágbà ẹ pè pàdé àgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà
bí bá lè lé wọn bá ń bẹ lé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀ ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40 50 ẹ pera yín jọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ò lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà ní tó fẹ́ ṣẹlẹ̀ ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara àwọn náà ní ẹwọ̀ ní yòó rẹ́kọ̀dù àgbáyé ó pè wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá àbọ̀dún mọ́kàndínlógún ọdún mẹ́wàá wọ́n làwọn tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé ní 10,000 yẹn. àwọn tí wọ́n wọ Zamfara àwọn ni wọ́n wọ Ọ̀yọ́ mo play fídíò kan short video lórí YouTube mi ní ìjẹta tàbí lánàá àwọn èèyàn kọ́mẹ̀ntì omi lẹ́yìn kọ́mẹ̀ntì ẹ̀tẹ́ kọ́mẹ̀ntì mo appreciate yín o but mo expect kọ́mẹ̀ntì kan àwọn èèyàn wa ìfẹ́ tí wọ́n ní sórí ìsọ́lẹ̀ Ìgbòho kò jẹ́ kí wọ́n rí fídíò yẹn tí mo play wípé bàbá kan sọ wípé tó ń bá oníṣẹ́ kidnapper lòun yàn láàyò ó náà máa jí èèyàn 10 gbé ó ní kóhun tó bèrè ransom rárá olúwa kọ́kọ́ pa èèyàn 7 for fun as in kóhun tó bèrè pé ẹ pe àwọn fámìlì yín o òun tó bá jí èèyàn 10 gbé ó ní láì tí ṣe kí ọkàn rárá olúwa kọ́kọ́ pa èèyàn 7 for fun mi rí àwọn èèyàn sọ̀rọ̀ nípa bọ̀bọ̀ yìí ó sọ lórí internet boldly wọ́n ní àwọn tí wọ́n wọ Zamfara ni wọ́n wọlé Yorùbá wọ́n ti wá Zamfara tán wọ́n ti wá sílẹ̀ Yorùbá and they want your land without you they want Yorùbá land without Yorùbá má tán rẹ wọ́n hate wa kú má wulẹ̀ tán ra ẹ ṣe mo ti play video kan sí tẹ́ ẹ gbọ́ tí kan sọ wípé ìkan nínú àwọn tí wọ́n pa ó lórí equivalent sí ó lẹ́mìí equivalent sí ẹ̀mí Tinubu àti gbogbo cabinet pátápátá they want our land without us these are Fulanis they are nomadic alárìnká ni wọ́n ò níbi tọ́lọ́run dá wọn sí náà ojú wọn ti là wọ́n fẹ́ settle down wọ́n fẹ́ ilẹ̀ yín wọn ò dẹ̀ fẹ́ kẹ́ wà níbẹ̀ dépò tí àwọn ọmọ ọjọ́ ọmọ yín máa bá wọn máa du ilẹ̀ ó ti get started meeting ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè tí ẹ bá pera yín ojú yín máa bó o mi ò bí àwọn èèyàn ń gbọ́ mi sọ̀rọ̀ sókè. láwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n wá displace tí wọ́n lé kúrò lábúlé wọn lé kúrò nílùú wọn àwọn tí wọ́n wá displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn àwọn abúlé ìlú tó ti dahoro wọ́n lọ fẹ́ tó 50 ẹ lọ internet ẹ lọ kà ẹ lọ Google ẹ bó ṣe wá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí ní Borno níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú gbó Sambisa wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà gbó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn lára wọn làwọn ọmọ Chibok 276 tí wọ́n kó ń jọ sí díẹ̀ ní àmọ̀rí padà majority àwọn ọmọ yẹn ló mọ̀ pa ìṣẹ̀lẹ̀ yẹn lọ àwọn tí wọ́n padà gan 80% wọn ló dé toyúntoyún wọ́n lọ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlé wọ́n dé wọn màdámù ni wọ́n bá dé màdámù Chibok ni wọ́n bá dé lọ́dún náà lọ ẹ wo àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò tí tún tán síbẹ̀ wọ́n tún wá ní títí dìsín ogun yẹn ò tí stop iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àwọn omi pọ̀jọ ká lọ bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ Empire àbí Old Ọ̀yọ́ National Park tá a bá ṣọ́ra ti Old Ọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ National Park orí Ọlọ́run sọ sí igbó Old Ọ̀yọ́ National Park tàbá tí federal government bá maintain solid mineral tí bẹ ní Old Ọ̀yọ́ National Park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà nǹkan yẹn làwọn wá kiri nǹkan yẹn ni wọ́n ránjú mọ́ ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan àwọn ìgbà tí ẹ dé Zamfara wọ́n rí gold wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù wọ́n take over wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n lòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ní òyìnbó àwọn òyìnbó ń kó wọn fún wọn wọ́n ń kó nǹkan ìjà fún wọn wọ́n ń kó $1 billion fún wọn tí wọ́n bá ń kidnap wọ́n fi ń cover ni àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú rẹ̀ àmọ́ wọ́n fi yẹn cover káwọn kan lè mọ́ kí ló jí ẹ wá wò tẹ́ ẹ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno
láti Borno wọ́n rí díẹ̀ ńbẹ̀ àmọ́ gbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold 10% lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ ní Odoyo National Park. Ó clear. Ẹ lọ wádìí ìjọba náà ti mọ̀ federal government ti mọ̀ àmọ́ ìtètè múra ni ló fẹ́ dá wàhálà lẹ̀ báyìí. Yorùbá mọ̀ bí ẹgbọ́n nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn. Ohun tí wọ́n rí tí wọ́n fi pa wọ́n tán ní Zamfara nílẹ̀ Haúsá tí wọ́n fi bọ́ǹbù àwọn èèyàn tí wọ́n fi dé bọ́ǹbù àwọn tó lọ ń pa àwọn èèyàn times 100 díẹ̀ ló wà ní Old Oyo Park. I am not surprised because I have said this. When I said to my friend 30 million ní 5 years ago, wípé wọ́n cheat wa ni kó fún a family of 5 ọkọ 10 million, ìyàwó 10 million, àwọn ọmọ mẹ́ta 10 million. Tí Adébùwárí fi ṣe show fún mi nígbà yẹn. Many of you lè sọ pé ó parọ́ kú, ó parọ́ jù. Ìyẹn ogún ọdún ó ń gbóná ọ̀rọ̀ tá a sọ nígbà yẹn òun ló ń ṣe nísìn. Tọ́mọ wá rí wọ́n minus 100%. Ohun tí wọ́n rí ní Ọ̀yọ́ tí wọ́n bá rí ní Zamfara wọ́n pa wọ́n tó ní Zamfara. Kí ló máa ṣe fún wa nílẹ̀ Yorùbá? That is my question. Ohun tí wọ́n rí ní Zamfara that's minus 100% tó wà ní Ọ̀yọ́ Odoyo Park ni. Tó bá fi lè wá pa wọ́n tán ní Zamfara tí wọ́n gbé levy lé wọn lórí tí wọ́n gba tax tí wọ́n import àwọn militant oríṣiríṣi wọlé sí Zamfara tí wọ́n wá rí plus 100% ẹ̀ ní Oyo Park nìkan wọ́n máa ready àti wipe out gbogbo tí ń jẹ́ Yorùbá kúrò nínú map. Bàbá Ọọ̀ni of Ifẹ̀ tó bá dé bá mi gé show yìí kó dọ́dọ̀ yín. Bàbá Aláàfin Ọ̀yọ́ tó bá dé bá mi gé show yìí kó dọ́dọ̀ yín. Àkànbí ọmọ Olódòdẹ tí show yìí bá lè dé ọ̀dọ̀ yín. Gbogbo ẹ̀yin governors ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá tí show Yorùbá Wuyì yìí tí mò ń ṣe ní 29th of June 2026 yìí tó bá lè dé ọ̀dọ̀ yín. Tí ẹ bá lè fi já èmi làgbà ìwọ lẹ̀gbọ́n kù. Tẹ́ bá dìde sí wọn àlùmọ́ọ́nì tó lọ́hùn fún yín. Tí àwọn ọmọ yín ò máa jápa máa gba Mediterranean kó máa lọ dó wọn nídòkúdò ní Arabo country kó máa fìtínà kiri àgbáyé. Tẹ́ bá lè fi ìmọ̀tara ẹni nìkan greediness and selfishness kalẹ̀. Tẹ́ rí bí ọmọ tó ní bakery tí ẹ máa torí wípé ẹ fẹ́ kí àwọn ọmọ ẹlòmíì dàgbà kó máa wá fún yín ní loaves of bread slice méjì. Ó dẹ̀ pé bàbá yín ó ti jogún bakery kalẹ̀ fún yín kó tó di pé wọ́n kú. Ohun tó wà ní Odoyo Park ó tó gbogbo ọmọ aládé jẹ. Àjẹ ti Kwara àní jẹ tán ẹran ti wípé kinní yìí ó dàbí nǹkan ọ̀gbìn ni kò lè tán. Àwọn tí wọ́n wá ń wu wọ́n ṣe fẹ́ pa wá kò lórí ilẹ̀. Ó dàbí pé kò gbin ata ni. Wàá máa jẹ́ wàá máa jẹ́ kò gbin ànàmọ́ wàá máa jẹ́. Gift lélẹ́yìí from Elédùmarè tó fún wa. Onímọ̀ ló dá wa síbi tó dá wa sí. I don't know. Ogun yẹn ò ti stop. Iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àwọn omi pọ̀jọ kà lọ. Bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Oyo Empire àbí Old Oyo National Park. Tá a bá sọ́ra ti Old Oyo yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Oyo National Park. Orí Ọlọ́run sọ sí igbó Old Oyo National Park. Tàbá tí federal government bá maintain solid mineral tí ń bẹ ní Old Oyo National Park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà. Nǹkan yẹn làwọn wá kiri, nǹkan yẹn ni wọ́n ranjú mọ́. Ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kabẹ̀ kò tó nǹkan. Àwọn ìgbà tí ẹ dé Zamfara wọ́n rí gold. Wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù wọ́n take over. Wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n load ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ní òyìnbó. Àwọn òyìnbó ń kó wọn fún wọn, wọ́n ń kó nǹkan ìjà fún wọn, wọ́n ń kó $1 billion fún wọn. Tí wọ́n bá ń kidnap wọn fi ń cover ni. Àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú rẹ̀. Àmọ́ wọ́n fi yẹn cover káwọn kan lè mọ́ kí ló jí. Ẹ wá wò tẹ́ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno. Láti Borno wọ́n rí díẹ̀ ńbẹ̀ àmọ́ gbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold 10% lithium tí wọ́n rí
times 10 ni mo fẹ́ wí times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ ní Odò Ọ̀yọ́ National Park. Ẹ lọ wádìí ìjọba náà ti mọ̀ federal government ti mọ̀ àmọ́ ìtètè múra ni ló fẹ́ dá wàhálà lẹ̀ báyìí. Lórí àjọ àgbáyé gíráàmù ẹyọ kan kílógíráàmù ẹyọ kan lithium tí ń bẹ ní Odò Ọ̀yọ́ National Park wọ́n tà ní 23.80 per kilogram 23.80 dollar per kilogram. Ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá ìdìpẹ́ lóòtú ẹ̀ sí truck ó di billions of dollars. Eléyìí ni wọ́n ń kó níbẹ̀. Kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ níbẹ̀ wọ́n ń pè kan ní tantalize gemstone ní gbogbo àgbáyé wọ́n nílé tí ń bẹ ní Odò Ọ̀yọ́ yẹn ló value jù. Ní gbogbo àgbáyé. Àwọn kan wọ̀nyí ní bẹ́ẹ̀ àwọn kan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún $8 per kilogram. The whole world ní gbogbo àgbáyé ni o kì í ṣe pé ní Nàìjíríà nìkan o kì í ṣe ní Áfíríkà nìkan o ní gbogbo àgbáyé ní the whole 11 continents. Ọ̀yọ́ state ló wà gold tantalizer àbí kí náà pè yẹn àdá ogun dé. Ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá ìdìpẹ́ lóòtú ẹ̀ sí truck ó di billions of dollars. Eléyìí ni wọ́n ń kó níbẹ̀. Kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ níbẹ̀ wọ́n ń pè kan ní tantalize gemstone ní gbogbo àgbáyé wọ́n nílé tí ń bẹ ní Odò Ọ̀yọ́ yẹn ló value jù. The whole world gemstone tó wà ní Ọ̀yọ́ state ní the whole world the whole planet Earth ìtọ́lọ̀ fún wa nílẹ̀ Yorùbá ló value jù. Wọ́n á pa anybody tí ẹ̀yin bàbá yìí tí ẹ̀ bá dìde wọ́n á pa tálíkà wọ́n á pa ẹ̀yin olówó náà tẹ́lẹ̀ wọ́n pẹ̀ ti dàgbà wọ́n á pa gbogbo ìran yín ẹ̀ ní ẹ̀sìtì mọ́ ẹbẹ̀ fáwọn mọ́lẹ̀ àbí ọba àmọ́ yín máa sá lọ níwọ̀n níbi tó fẹ́ sá lọ wọ́n á kàn wipe away everybody. Àwọn kan wọ̀nyí ní bẹ́ẹ̀ àwọn kan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún òní wọ́n wá jókòó tẹ̀ wọ́n ti máìnì nǹkan ní Odò Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn gbogbo abúlé tí bẹ́ẹ̀ ò lè sọ páwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀ nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi ń sóúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ọ̀dún tí wọ́n ń gọ̀ kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Àwọn yẹn náà ń ṣiṣẹ́ fún wọn abúlé yẹn tí wọ́n bá lóòótọ́ oríṣiríṣi torí truck ò lè débẹ̀ ọ̀kadà náà fún wọn ń gbé majority eléyìí tó bá wet ní wọ́n ń lo chopper láti wá gbé ọ̀rọ̀ tí wàá tán síbẹ̀. Lọ́jà àgbáyé wọ́n ní wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion lọ́jà àgbáyé. World market truck of lithium $37 billion. Mélòó ni gbogbo Yorùbá? Mélòó ni gbogbo wa? Truck mélòó ni wọ́n wà ní Ọ̀yọ́ park láàrin ọdún kan? Or let me say láàrin oṣù kan. If a truck can cost at least $37 billion, not million, $billion. Tí ẹ bá dìde, wọ́n máa pa anybody tó ń lẹ̀ Yorùbá. Asiri tá à ń pariwo fún yín ní 2021. Olúwa tún ní 2026 yìí. Àwọn lè máa wọlé máa pa anybody. Ó ti di ogun nísìn, ogun. Ní mo fẹ́ put kíní yẹn, ó pé tó máa ń jà sógun nílẹ̀ Yorùbá tí wọ́n máa para wọn, pọmọ ìyálé, pọmọ ìyàwó pa kíní kan. Bẹ́ẹ̀ ni máa pa anybody. Kọ́ ló máa yẹ ká rí ogun, kó má pa wá lẹ́yìn, kó má pa wá run. Ká má kó nínú máàpù ayé. Ẹ̀tàn Fúlàní ń jẹ́ Fúlàní Yorùbá ẹ̀rùbẹ́ wọn ṣeré ni they know they play they know wetin God give us. Nǹkan yìí ló wà ní ilẹ̀ Yorùbá ló wà ní Odò Ọ̀yọ́ National Park nínú gbogbo àwọn mineral resources tá a kà sílẹ̀ lithium ló value jù mẹ́ o lithium wọ́n ju petrol lọ by far ìlú tí a bá ti rí lithium kì í ṣẹgbẹ́ ìlú tó lépo nítorí pé kí ni lithium ní ọkàn yìí petrol
lithium òun ni wọ́n ń lò fún tẹ́ ń pè ní EV lithium òun ni wọ́n fi ń ṣe bátìrì gbogbo bátìrì rechargeable battery tí ò bá sí lithium kò lè sí ti ń jẹ́ rechargeable battery bákan náà lithium ní bẹ lára fóònù lithium ni wọ́n fi ṣe fóònù tá à ń gbé kiri lithium ni wọ́n fi ń ṣe solar light lithium ni wọ́n fi ń ṣe electric car lithium ní bẹ lára aeroplane tí fi ń fò lithium yẹn ni wọ́n bẹ ní odò yọ̀nà sinapa ẹ wá ní wọn ní takú síbẹ̀ wọ́n tún wá lọ́kàn. adágún ó ní ibẹ̀ ní Sunday Igboho wà. This is an old video of 2021. This is an old video of Sunday Igboho ní 2021. Bàbá ni mo wọ ọbẹ̀ mo fọ́ sẹ́kún. Wàhálà ti dé báyìí o. Kò kàn mí ẹ̀yà gbàgbà wa. Ó ti kàn yín sìn. Àsìkò tó máa ṣẹ́ ìwo mọ́ yín lára lẹ́dẹ́ yìí. Àsìkò tó máa ti anybody ṣubú ti anybody lulẹ̀. Òun la wà yìí. Old video yìí mò ń wá fún fídíò tó bá ní lọ́wọ́ ìbẹ̀rẹ̀ Sunday Igboho ti slide tó fi apá ṣèṣe nígbà yẹn wọ́n ròyìn tí wọ́n bá nínú igbó yẹn gbà yẹn igbó yẹn ni wọ́n wọ̀ ní Buhari ṣe dìde igbó yẹn ni wọ́n wọ̀ ní Buhari ṣe dìde and according to history bí mo ṣe gbọ́ ibẹ̀ yẹn tí wọ́n ṣe pè ní Old Ọ̀yọ́ National Park wọ́n ní ibẹ̀ gan ni àwọn Old Ọ̀yọ́ Empire wà. According to history tí mo gbọ́ o wọ́n níbẹ̀ ni àwọn Old Ọ̀yọ́ Empire ni wọ́n wà gbogbo àgbègbè yẹn tí Fúlàní pa wọ́n lè ní pa wọ́n lọ́la pa wọ́n lọ́túnla àwọn ni wọ́n tú Ọ̀yọ́ bóyá Ọ̀yọ́ lẹ́nà pé nàbí Ọ̀yọ́ Àtìbà àwọn Fúlàní ni wọ́n tú nígbà yẹn wọ́n sáré mi tí wọ́n sáré yẹn ni náà ibo là ń sá lọ báyìí ibo la máa sá lọ báyìí it's a question now. Igbó yẹn ni olóyè wọ̀ nígbà yẹn mo ti wá fídíò yìí látàárọ̀. Igbó yẹn lolóyè Sunday Igboho wà gbà yẹn tí Buhari fi dìde pé ó ti kọjá ààyè ẹ̀ ó ti kọjá ààyè ẹ̀ ó ti lọ wo tí ò jẹ́ kó o wò. Fídíò yẹn ni God bless Sunday Igboho ṣá àdìsí ọmọ aládìkún you shall prosper. Inú mi dùn pé fídíò yà á play ẹ̀ lẹ́yìn yín kí ọmọkùnrin yẹn nígbà yẹn ọdún ṣeun wípé àwa tá a bá fẹ́ play ẹ̀ náà pọ̀ wá ní ó máa ṣe o ọ̀tá Yorùbá wù tó pé wà láyé nípa dẹ̀ play fídíò yẹn o wọ́n á bẹ̀yìn olólùfẹ́ mi náà dúpẹ́ wípé ẹ̀yin náà wà láyé play fídíò yìí lẹ́yìn Àdìsá sọ̀rọ̀. There you must have. Good afternoon, sir. Can we meet your name, sir? My name is Sunday. Why are we here, sir? I'm here to come and support my people because of the so that's why I come and support because I need to appreciate Nigeria Army the way we support our people in this state, especially in the state and the DC area. So that's why I come and support the Nigerian Army to appreciate them, especially people in the most especially understand along so that's why I came here to come and support them because I don't want all the kidnapper people to take over our land from us. That's why I came here to come and support them. Which support do you want the government to support? I want our government. I need to appreciate our government of our state, the General Secretary, for their support that they give our state, for our vigilante people in the Rebodon and Oluko, because it do a lot of support for our people. You understand? So I need to appreciate our government, but we need more support from the government for our people. You understand? Safety. All the governor of Southwest, I need all their support. You understand? For our people, to make them be happy, to know that the government is behind of them. I understand what I'm saying. To empower our local security. You understand? To make them be good. So what do you want to say on this Amotekun that they say people should be going online to go and do some registrations? About the Amotekun of that registration, we want the government to support them because
Immediately I entered this booth. I am not happy. All our farmers run for these people, leave their tomato, leave their yam, leave their cassava, leave many things. Run for their life. You understand? So we want our government to empower them, to conquer all the kidnap people, to flush them out in this state, especially in this bush, in this Kisi area. Your name? So, my name is Sunday Adeyemo, aka Sunday Igboho. Thank you. My name is Sunday Adeyemo, Sunday Igboho. Igbo yẹn lolóyè Sunday Adeyemo wọ̀ nígbà yẹn. Ibẹ̀ yẹn ni Àdìsá wọ̀ nígbà yẹn tí Buhari fi yarí. Ẹnìkan ní Sunday Igboho ló sọ òyìnbó yìí. Ṣèbí ó lọ máa sọ òyìnbó ń jà òtí bóun ló ka pẹ́tọ̀ tí wọ́n fún jáde. Ṣebí nǹkan tá à ń pariwo ní now ẹnìkan ní ṣe torí ẹ̀ ni wọn ò ṣe fẹ́ kí Sunday Igboho ní Ṣèyí Mákindé kò yẹ kí Sunday Igboho wọ Odò Ọ̀yọ́ National Park ṣe kí wọ́n á play video sí lẹ́dẹ̀ ti ṣú o ó ṣàbàbò bóyá káyé káwọn èèyàn dá ṣètò because ilẹ̀ ti ṣú ṣe rí ìdí tí wọn ò ṣe fẹ́ kí Sunday Igboho wọnú igbó yẹn ṣe ti rí ìdí abẹ́ ẹ pàdé mi lórí mo ní fídíò yẹn wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ ilẹ̀ tíṣú mi ò lè play mọ́ màá gbé sórí YouTube ní láàárọ̀ là lágbára Ọlọ́run ọba ẹni bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé let's go that way first pápá ọ̀rẹ́ ẹni bá fẹ́ pè wọlé ẹ jẹ́ kí sáré fìyẹn polówó ọjà ẹ bá wa follow plug mi torí ọjọ́. ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n dùn kan lùgbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀ wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n ẹ̀já jọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ at bodytalk_accessories ní Instagram àti TikTok bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára bodytalk ventures mo ti rí o ní mẹ́sẹ̀ send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ tẹ at elegant joy 26 ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talks Venture àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó day òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ńlá ti lè rí lace lóríṣì bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà Body Talks ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbọ̀n dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talks jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí at bodytalks_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ at elegant joy 26 ní Instagram àti TikTok Body Talks Venture ìmúra tó ń kán tótó fashion tó gbé fashion pọ̀ ẹ sáti place order ẹ̀yin 6 ní Instagram àti TikTok Body Talks Venture. ẹ̀yin tèmi torí Ọlọ́run ẹ bá mi follow at elegant 26 ẹ̀tọ́ wà nílùú yìí ẹ bá mi follow wọn lórí TikTok àti Instagram torí pé mò ń ṣe show wọ́n mọ̀ pé mo ní followers wọ́n ṣe gbé polówó wá fún mi ẹ bá wọn follow page wọn I told you èmi ò kí máa ń parọ́ I was paid to advertise for her wọ́n sanwó fún mi ni ṣégbà tí mo ti wà lórí show látẹ̀kan sí mi tí ìrẹ́ni fún mi ní $1 ṣe pé màá sanwó ná màá fi ṣẹ́ mi lẹ̀ màá wá ṣe kínní kẹ́kàn bá mi follow wọn ẹ̀kàn click ẹ̀kàn follow lágbájá o at elegant joy 26 Body Talks ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ fẹ́ ra gèlè ẹ fẹ́ ní òde ṣe ẹ bá mi patronize wọn wọ́n ní ṣọ́ọ̀bù Nàìjíríà fáwọn alára túntà wọ́n ní ní UK tẹ bá ní pé kó sáré bá yín gbé èèyàn kan wá mọ́ bá yín gbé wá tẹ bá patronize wọn báwo lè ṣe fẹ́ fún èmi náà ní báwo lè ṣe fẹ́ encourage mi kí máa fi wá ṣiṣẹ́ tẹ bá mi follow wọn
Tẹ́ ẹ bá mi follow wọn. Kí ni kí n sọ fún yín? Kí n bínú máa bínú Ọlọ́run. Tẹ́ ẹ bá mi kẹ́ni ẹ drop ara ẹ jọ. Ẹ drop ara yín tẹ́ bá lè mute ẹ jọ. Ẹ ṣé. Tẹ́ bá lè mute ẹ bá wa drop ara yín àfọlọ́wọ́ bá bẹ̀ yín ẹ jọ. Ẹ bá wa gbóhùn sókè sà. Ẹ kálẹ́ mà. Ẹ kú dédé àsìkò. Ọ̀nà ni ẹ kú ètò máa. Àjọ ń ṣètò ni. Ẹ kú iṣẹ́ ìta ọ̀sán fún mà. Ẹ ṣeun. Àbọ̀ náà yóò máa bá yín gbé tẹ́lẹ̀ dára yín. Kò ní bàjẹ́ fún yín o. Kò ní bàjẹ́ fáwa náà. Gbogbo àwọn ojúlówó ọmọ. You just follow her. God bless you. Máa yọ̀. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ tó bá mi follow tó bá mi ṣe kínní. Okay. Máa yọ̀ yé wọlé. Lọ́run. Mayor. Kí ló orúkọ yín náà? Ẹ bá mi kọ orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan kí wọ́n lè rí kà. Mayor yé wọlé. Ọlọ́run ọba ṣàánú mi. Bẹ́ẹ̀ mo ti post kí ni thank you for following her. Ẹ ṣé. Ọwọ́ yẹn máa lọ sókè àpò yín ò ní gbẹ. Ẹ ní dání kan ṣayé. Thank you, I love you. Thank you, God bless you. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ rà mà. Ẹ ṣeun àwa ló wá dúpẹ́. A dúpẹ́ ní ọwọ́ bàbá wa ti Sunday Igboho Adéyẹmọ Igboho sà. Àpò náà yóò máa bá wọn gbé agbára Ọlọ́run. Gbogbo àwọn alẹ́lẹ̀ Yorùbá pápátá yóò máa tì wọ́n lẹ́yìn tẹ̀lé dára wọn àti gbogbo àwa ìran olùkọ́ pẹ̀lú àjèjìdá agbára Ọlọ́run. Aláwọ̀kọ́ ọ̀rọ̀ ni wọ́n pé. Ṣé kí ni ńlá òdùbá ìta? Ṣé àwọn èèyàn ń gbọ́ ọ̀kan tí bàbá wa yìí ń sọ? Ẹ̀yin ń gbọ́ bẹ̀yìn àbẹ̀ ń gbọ́ lórí TikTok. Ẹ jọ lórí YouTube ṣe báwa gbọ́dọ̀ báwa yìí sọ. Ẹ máa sọ̀rọ̀ dẹ̀ pé ń gbọ́ lórí TikTok mi ò bí wọ́n ń gbọ́ lórí YouTube. Ṣé máa sọ̀rọ̀ yín lọ kí n máa tẹ̀rọ aṣẹ lé iná? Ẹ máa sọ̀rọ̀ yín lọ à ń gbọ́ yín. Aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi ni wípé gbogbo àná la mọ̀ pé ní tìtorí nǹkan àlùmọ́ọ́nì yẹn tí gómìnà Ṣèyí Mákindé tó ti mọ̀ pé gbogbo ẹ ti tú sí ayé ní tìtorí ẹ̀ náà ló fi dìtí ẹ kọ́fì tó dìtí ẹ̀ yẹn tí ò fi fẹ́ tó fi dá wọn lọ́wọ́ kọ́ láti gbé ìgbésẹ̀ níbẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi àwọn wo gangan nínú àwọn bàbá wa tí wọ́n jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá tí wọ́n ní sí àwọn ẹran Yorùbá dénúdénú ní wọ́n lè bá wa gbé ìgbésẹ̀ lérí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo rádaràdà tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí kí wọ́n lè bá wa kàn sí bàbá Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá tí wọ́n pera wọn tí wọ́n fi máa bá wa gbé ìgbésẹ̀ ní orí ọ̀rọ̀ èyí tí ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ yìí àti ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Torí a lè sọ wípé ìlú Ọ̀yọ́ nìkan iná ni irú rẹ̀ wà. Tá a bá sì fojú wo dáadáa èyí tó tún jù báyẹn lọ ó tún wà bòmí ní sáìtì mi nílẹ̀ Yorùbá o. Torí ìtọ́ dá mi lójú ni wípé àwọn ará bíbà yìí kìí ṣe bẹ̀yẹn nìkan iná ni wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ yẹn. Wọ́n sì tún ń gbé àwọn ìgbésẹ̀ yẹn ní sáìtì ibòmí náà nílẹ̀ Yorùbá. Ọ̀nà wo gangan ni wọ́n fẹ́ ni a máa gbà kí ni ọ̀nà àbáyọ fáwọn ẹ̀ràn Yorùbá iná la gbọ́dọ̀ tètè mọ ní báyìí gẹ́gẹ́ bí èrò ti tèmi kí ọ̀nà àbáyọ fún wa táwọn ará bíbà yìí tí wọ́n fi wá lọ́rùn lẹ̀ ní orí ilẹ̀ wa káwọn bàbá wa lọ́ba tí wọ́n nífẹ̀ẹ́ ìran lè tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ìran wọn tí wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá tí wọ́n fẹ́ kí ìran Yorùbá parun torí bá a fojú rí à ń fetí gbọ́ tá a sì ń rí ẹ̀rí wípé yes àwọn ẹ̀yà kan ní wọ́n ní orí ilẹ̀ báyìí wípé wọ́n pa wọ́n run wọ́n gbà mọ́ wọn lọ́wọ́ ni. Bó ni àwọn bàbá yìí tẹ́wọ̀n bá mọ̀ wípé kèé sáwọn ni wọ́n jà ìjà yìí àwa táwà jáde gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ tí wọ́n fi wálẹ̀ ìtawà ń fẹ́ ni wípé tí wọ́n bá ti ṣe àtìlẹ́yìn fáwa tí wọ́n bá ti dìwà lọ́wọ́ mú tí wọ́n bá mọ̀ wípé àwọn ọ̀lọ́wọ́ nínú gbogbo ìjàmbá tí ń ṣe wá ní ilẹ̀ Yorùbá yẹn tí wọ́n bá mọ̀ wípé kò sọ́wọ́ àwọn bẹ́ẹ̀
kí wọ́n máa ṣàtìlẹ́yìn fún wa eléyìí ò sì wú pé bóyá yín tá à ń gbójú pamọ́ gan tí wọ́n bá fẹ́ ṣàtìlẹ́yìn tí wọ́n ṣàtìlẹ́yìn tó bá ṣe pátìlẹ́yìn tí wọ́n bá ṣe tó bá ṣàtìlẹ́yìn tí Nàìjíríà ò fi pín ni kí Nàìjíríà ò pín kó ní kálukú kí àwọn tó ṣe wípé ìlú wọn ọ̀sẹ̀ tù wọ́n ro wọ́n àjálù ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn yẹn wọ́n tún ti wá kówó ọ̀dọ̀ ti di wa ṣùgbọ́n àwa wá jáde síta pé sẹ́ àfẹ́rù kan bẹ́ẹ̀ ní orí ilẹ̀ wa a tún wà rí lára àwọn tí ń pera wọn lójúlówó ọmọ ọkọ Yorùbá a tún rí lára àwọn tí ń tún ṣalátakò fún wa tó yẹ kó rí bẹ́ẹ̀. bàbá wa kí ni solution láàrin ìṣẹ́jú kan kí ni solution. màmá mi sẹ́rí solution tẹ́mi fẹ́ ni wípé kíní yìí a gbọ́dọ̀ ṣe nínú ògo ìbàdí ni ìgbésẹ̀ tá a bà gbé ká tètè gbé ní ojú ọjọ́ nítorí wípé ṣé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọn ní parí ọdún mẹ́jọ wọn gbogbo àwọn nǹkan tó yẹ ká máa ròde aláàwà nípa agbára àrápẹrẹ púpọ̀ àwà nípa agbára àwọn ará bíbà yìí ẹ wò bí wọ́n ń tẹ̀wá gànàgànà ní orí ilẹ̀ wa tá a sì láwà nípa agbára ókè tágbára bá wá pò lọ́dọ̀ wa tó padà sọ́dọ̀ wọn fẹ́ ń kọ́ tí bàbá tí Sunday Igboho lèmi tẹ̀ ń rò tẹ́ ẹ sì mọ tẹ́ ẹ mọ́rú ìhà táwọn ará bíbá yìí kọ sí wọn tágbára bá padà dọ̀dọ̀ wọn kọ́ níbo ni bàbá yẹn fẹ́ fojú sí lẹ́yìn ìgbà yẹn. ṣé Sunday Igboho nìkan lẹ́ ń sọ ẹ̀yin gan kọ́ èmi gan kọ́. àtẹ̀mí náà Tinubu ti ṣẹ́ṣọ́ yàkalẹ̀ fún wa wọ́n ti mí ní Yorùbá bí olórí burúkú. ókè bó la ṣe wá fẹ́ ṣe tí bàbá yìí tí wọ́n fi sọ pé ó yá tí wọ́n fi gbé ìgbésẹ̀ gidi ní ilẹ̀ Yorùbá kó ní kálukọ́ lọ di ilẹ̀ rẹ̀ mọ́ báwo ni wọ́n ti fẹ́ ṣe bàbá Tinubu wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yìí kí wọ́n tó kú òní o bẹ́ẹ̀ni wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yìí kí wọ́n tó kú òní ọlọ́ọ̀bá ń gbọ́ tí wọ́n ọba gbé ìgbésẹ̀ náà àjẹ́ wípé wọ́n ti sọ àwọn ẹran Yorùbá di ẹ tí ò níran mọ́ tí ò nílẹ̀ mọ́ ni o. ẹ ṣeun gan tí wọ́n bá fi ṣe kò jẹ́ bó ṣe jẹ́ àmọ́ mi ẹ rà mà. ẹ ṣeun ìyá wa bí bàbá wa Olúwaṣeun Ògúntúgà wọ́n ní wọn ò sí lórí YouTube Elegant Joy orí TikTok àti Instagram nìkan ni wọ́n wà orí TikTok àti Instagram ni wọ́n wà wọn ò sí lórí YouTube ẹ jọ̀ọ́ bá mi patronize wọn ẹ bá mi follow wọn lórí YouTube lórí TikTok àti Instagram ẹ ṣé mo dúpẹ́ gan ni ó ti dójú ẹ̀mí sẹ́yìn má yẹ kí wọ́n pa wá ẹ̀yin bàbá wa ẹ má yẹ kí wọ́n pa wá fọlọ́run ọba abẹ̀yìn bá a gbó sókè sà. ẹjọ́ máa amẹ́ni lè lò lórí ọ̀rọ̀ yìí. how many minutes because mo mọ̀ pé ẹ̀yin báwọn Fúlàní ṣe dáadáa how many minutes lẹ fẹ́ lò káwọ́ bóyá ó lè. ẹni mo mọ̀ pé ẹ mọ àwọn Fúlàní dáadáa mo dẹ̀ pé máa fẹ́ farabalẹ̀ so how many minutes lẹ fẹ́ lò. mo ti gbọ́ ẹjọ́ kò fi Ọlọ́run bẹ̀ wá kò yé ìyá mi ṣe rí ogun yìí. ẹni sùúrù sà èmi kọ́ ni máa fún yín ní mínítì tẹ́ bá ti ń sọ̀rọ̀ táwọn èèyàn bá sọ pé Yorùbá wù ìfẹ́ nìyẹn lẹ̀ bóyá tó bá ti ń gbádùn ọ̀rọ̀ yìí kọ́mẹ̀ntì ni mo máa ń wò tó bá ti ń gbádùn ọ̀rọ̀ yín tó bá fẹ́ kọ́ọ̀tì ọ̀rọ̀ yín wọ́n ní Yorùbá yìí àwọn ń gbádùn ẹ lọ ní choice ẹ̀yin gbogbo ifá pátá lẹni pé Yorùbá wù ó sì lásán lè ní ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣe gan a máa ṣe é ṣe fún yín. àṣẹ àti wùwá náà. ẹ ṣe mà ṣe rí kí ni kò mọ fẹ́ ká mọ ẹ̀jọ̀ tó rọ lọ́mú fọlọ́run rọ̀ wá ṣe rí ẹ̀yà Fúlàní ò ṣe ẹ̀yà tó bá Nàìjíríà tán rárá òye mo fi Ọlọ́run rọ̀ wá ni ẹ̀yà Fúlàní wọn bá Nàìjíríà tán láti ibi kankan wọn bá ó ti tán tó bá ti ń jẹ́ ọmọ Nàìjíríà ṣe rí àwọn èèyàn wá ń ṣe mistake kan tán bá ti ń mú Fúlàní tán ń ṣó wọn tán lọ sí police station ọ̀wọ́ aláwa yìí ò lè tán lẹ̀ láéláé mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí kábíyèsí Ọlọ́run mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí wàhálà yìí ò lè tán kí ni ìdí ẹ̀ ni pé wọ́n ti wà nínú gbogbo ilẹ̀ wa àwọn tí tẹ mú lọ síbẹ̀ wọ́n máa padà. bàbá mi ẹ má bínú sà mi fẹ́ ká sọ nípa Fúlàní general as in entirely tí wọ́n mú ká sọ ni pé nǹkan tí wọ́n detect nínú Old Ọ̀yọ́ National Park gbogbo wa we have to join our voices together to call on our leaders ṣé nípa àwọn Fúlàní yẹn ẹgbẹ́ kan ni tí wọ́n wà kí ni a fẹ́ ṣe because tó rí níbẹ̀ yẹn wọ́n lè torí ẹ̀ pa gbogbo Yorùbá. mo sọ pé mo ní the smallest plan nínú Nàìjíríà ṣe báyìí
kí ni yóò lè ṣe tá a bá wà nínú Nàìjíríà kò possible. Mo ti sọ nígbà tí mo dé láti Nàìjíríà pé ilẹ̀ Yorùbá ti lọ mo mọ wáyé tí mo sọ bẹ́ẹ̀ náà I'm Ìjẹ̀ṣà man oyè yìí mo lọ sílùú mi mo lọ Jẹ̀ṣà mo lọ gbẹ mo rí ìrìn àjò yẹn mo lọ sí Àkúrẹ́ mo rí ìrìn àjò yẹn tó dé kí tó sọ fún yín pé ìyá mi ilẹ̀ Yorùbá ti lọ mo mọ wáyé tí mo sọ bẹ́ẹ̀. So tá a bá sọ pé báyà solution ẹni pé èyí wo bá àwọn ọmọ Yorùbá ká dìde kò possible in as situation Nàìjíríà ṣé kí mo fẹ́ ká mọ ẹjọ́ tó Ọlọ́run kí n sáré sọ pàápàá ṣé rí nǹkan tí Burkina Faso Niger Mali tó fi ní ayé wọn láti lò ó sí ni pé wọ́n break plan ní Faransé tá a bá dẹ̀ ti break plan ní England a ò lè ṣe nǹkan kan gbogbo tá à ń sọ England ló wà lọ́dà gbogbo nǹkan tá à ń sọ yìí tí a bá dẹ̀ ti break ẹ̀ kò possible so báwo la ṣe lè break England ni pé a ní láti pín Nàìjíríà àti terminate plan ní England yẹn bó tá a bá ṣe wà Nàìjíríà yá mi a ò lè rí nǹkan kan ṣe má jẹ́ wọn tara wa I'm almost 60 years old now in a few months to come. So mo ti rìnrìn àjò díẹ̀ mo ti rí ilé ayé iná díẹ̀ mo ti gbé Áfíríkà kì í ṣe ọkọ̀ kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kì í ṣe márùn kì í ṣe mẹ́fà mo tún ti wà ní Europe nísìn mo rẹ̀ ti wà Europe is at least 20 years so mo ti gbé ọ̀tún mo rí òsì kò ṣeé ṣe a ò lè ṣẹ́rí ká parọ́ jù bẹ́ẹ̀ lọ pé àwọn ọmọ Yorùbá ìdìde àtàwọn àjẹ́ kò lè solution ò lè possible láìláì torí pé àwọn pípọ̀ yìí wọ́n ti hó ilẹ̀ Yorùbá bàbá wọn tó ń sọ Tinubu just 8 years ni ìyá mi ó máa kó ń bẹ́ẹ̀ kò lè lò ju 8 years lọ whatever tó bá ní plan 8 years ni so now ó jẹ́ ká dìde ká kúkú gbára wa ń sìn Tinubu wa second time kò sí nǹkan tó máa change ilẹ̀ Yorùbá àwọn bó ṣe ń pa ọmọ máa pa wá títí di time yẹn náà bó lè ṣe kidnap ọmọ máa kidnap ọtí time yẹn ṣé Tinubu lẹni kó wá lọ sí Ìbàdàn kó wá sí Ọ̀ṣun kó wá sí Kwara kó wá sí Ògbómọ̀ṣọ́ kò possible náà ẹ má jà máa tanra wa náà bàbá Sunday Igboho dẹ̀ ní kó wọn lè pé àwọn sọ́nà 5-6 lóòótọ́ wọn ní àwọn ọmọ ọ̀ṣẹ́ ń bẹ̀ but kò easy ó dàbí kẹ́ni ok kí sáré sọ kankan kẹ́ni bílẹ̀ sí Nàìjíríà sí kẹ́yìn wà nílò ìlú kẹ́kọ̀ọ́ ọmọọṣẹ́ sí kẹ́kẹ́ àwọn ọmọọṣẹ́ síbẹ̀ kò lè dàbí èyí gangan bàbá Igboho ibi tó bá wà náà ló máa wà àwọn ibi tó bá ti extend yẹn náà kò lè dàbí àwọn ẹ jẹ́ ká gbára wa ká fọ̀rọ̀ Tinubu lẹ̀ Tinubu is just one person out of 60 million Yorùbá ìyá mi gbogbo àwọn tó ń kò ní palára Tinubu gbogbo àwọn tó ń pa kò ní palára Tinubu àwa ni ká ká kó lọ́dọ̀ àdúgbò Fúlàní lè wí ni wọn mo ti sọ fún pẹ́ lè wí ni wọn because kí n dàlẹ́ fún wọn ni pé àwọn Nigerians fún aago mọ̀ ẹ̀tọ́ láàrin Fúlàní àti Haúsá so bá lè fẹ́ wí ni wọn. ààrẹ tó mọ̀ ìyàtọ̀ láàrin Yorùbá àti Haúsá àti Fúlàní again because 70% wọ́n ti ní ìsìnmọ́ wa. Wọ́n ti gba Kwara tẹ́ bá ti gba Kwara sí ẹgbàgbé kò sí ìtẹ́lẹ̀ sí ẹ̀ka ń pariwo náà ni tá bá ti gba Kwara lọ́wọ́ àbí ẹ̀ possible and ilẹ̀ Yorùbá dẹ̀ ti bẹ̀rẹ̀ láti ẹ̀yìn Jẹ́bà lọ ilẹ̀ ọ̀dọ̀ àṣàlì Jẹ́bà lọ sọ́ọ̀ nílẹ̀ Haúsá ti lọ ṣẹlẹ̀ tó tá bá ń pariwo bàbá wa odò Ọ̀yọ́ láti sọ sí àgbẹ̀ ibi tó wà nílẹ̀ Yorùbá ti sọ iléeṣẹ́ àkọsí bí gòdì wà bẹ́ẹ̀ kí la ṣe Èkó gan tí Tinubu gbé Dangote fún ebe kó wà lẹ́kọ̀ọ́ wà lè fẹ́ ṣe nà ṣé bí Tinubu tẹ́ ń pariwo yìí náà ló gbé àwọn ló gbé bẹ́ẹ̀ fún Dangote láti fi kọ́ resources àbí láti fi kọ́ kí ni refinery àsọ̀pá yẹn so Tinubu the same kí náà pé Dangote yẹn ló máa gbà kẹrí nǹkan ṣe ó tún mọ̀ pé bá ti gba ilẹ̀ Yorùbá ti gba bẹ́ẹ̀ lọ́wọ́ ó dẹ̀ ti ń lo àwọn ọmọ ẹ̀ Fúlàní ni wọn kò sí ẹni tó gbọ́ èdè wọn tí ò bá ti ṣe àwọn Haúsá ò gbọ́ èdè Fúlàní Fúlàní ló máa kó èdè Haúsá láti sọ ìyá mi solution ni pé ẹ jẹ́ ká pín ẹ jẹ́ ká dìde ká we want Yorùbá nation that is the only solution to this problem. Yorùbá nation is solution. ètò ìṣe náà lọ ó mú Fúlàní ó fún ọ lẹ́kọ̀ọ́ ṣe nìkan yẹn irrelevant ni to me o but ẹ lè win ní Fúlàní mo parọ́ yẹn mo ti sọ lórí ẹ̀mọ́ ètò ẹ lè win ní ìjà yìí kò possible kò ṣeé ṣe the only solution lè fi win yẹn ni pé because ti kò náà pẹ̀lú àwọn western world so ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ dáre ṣe pé ká pín nǹkan tí Burkina Faso fi ń live life ẹ̀ lẹ́nu nìyẹn Niger tó fi ń live life ẹ̀ lẹ́nu tó pé ó pín ó break plan àwọn western world but ẹ bá ṣe wà ní Nàìjíríà tí England still control Nàìjíríà ẹ ò lè ṣe nǹkan kan ẹ ṣe ẹ̀kọ́ ètò. ẹ ṣe nǹkan sàn olórúkọ jẹ́ bá wa gbóhùn sókè lórí TikTok ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tí bá wa sọ ìṣómúyẹ ìsìn so kí la lè ṣe pẹ̀lú odò Ọ̀yọ́ park yẹn kí la lè ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n rí nílẹ̀ tí wọ́n fi ní wipe wa ìwé níjọ́ kan wọ́n kàn lè dé wipe everybody ìwé. lẹ́yìn táwọn Yorùbá fọwọ́sowọ́pọ̀ ìjà ojú mẹ́rin ojú ẹ̀ náà ṣe kò lè gbé adínì kankan. ṣé ní gbogbo ẹ lágbájá lójú fẹ́ gba glory àti mọ bí sí nǹkan tí wọ́n wá báyìí
nídìí ẹwọ nísì ẹwọ wúṣe yẹ nísì ẹrí ìgbójọ ṣe tutù ẹ máa níyàn gidi ni ọjọ́ mélòó lọ fi wọnú igbó tó fi sọ fún kóun bẹ́ẹ̀ kọfí ṣé ẹ mọ̀ pé ojú fẹ́ wẹ́sùn mí sùn bàbá lẹ́sẹ̀ ni ojú fẹ́ wẹ́sùn mí sùn wọn lọ́wọ́ lẹ́sẹ̀. ṣé ẹ ń gbọ́ lórí YouTube o TikTok ẹ ní sùn ká tún bí wọ́n lórí YouTube o because bí ṣe wà yìí sìn péjì méjì mi wọ́n ti control I don't know ọ̀rọ̀ tí wọ́n sọ lórí TikTok ṣé ẹ ń gbọ́ lórí YouTube torí Ọlọ́run bá mi kọ comment kì mọ̀ Olóko jẹ́ continue. ẹ mọ̀ pé ó fẹ́ wẹ́sùn mí sùn wọn lọ́pọ̀ ojú fẹ́ wẹ́sùn mí sùn wọn lẹ́sẹ̀ tó bá gbé bàbá òòlù ọpọlọ láàrin ẹ nísìn ó yẹ ṣe nìyẹn o ṣé ó máa sọ pé òun mọ̀ kí n bá tọ̀wá kan ọmọ lè tá a bá kọ́ látara wa ṣé òun kó foundation kò ní mọ̀ ó máa ń pa ìrànà ìwọ́jọ́ ń jẹ́ inú gbọ́dọ̀ rẹ̀ ó ti mọ̀ bọ́ ti ń wọnú gbé ó ti mọ gbogbo náà náà ti yẹn lójú ṣe fẹ́ wẹ́sùn mí sí wọn lọ́kàn pé ẹ ìbá ti sọ pé ọmọ ìkóṣọ ọmọ gidi ẹtú tún gbà láyè gé lójú tún wà pé lójú tún wò pé òun bẹ́ẹ̀ kọ́fì ọmọ pé kọ́fì ọmọ alágídí nígbà tó rán fún wa ọmọ yẹn jáde àti wọn wá wà láàmì àti wà tí wọn lọ́rùn pé òun ló yẹ kó pa gbogbo ọmọ yẹn tán. Wow. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tí bàbá wa yìí sọ alpha à ń gbọ́ yín. tí wọ́n ṣe tí kò yọpọ̀ lọ́pọ̀ ní pé bàbá mọ̀mọ́ ṣe kámẹ́rà yẹn. torí ní ẹni pé tí ọ̀rọ̀ tí wọ́n lọ lọ́dẹ jẹ́ ní àwọn pípù yìí ọmọ ìdẹ tíráàpù lẹ́nu pé kẹ́ni ó tiẹ̀ lè kó sí. gbogbo kámẹ́rà tó ń ṣe yẹn pẹ̀lú àwọn GSS gbogbo tó ń jọ lọ yẹn àwọn ìgbọ́n máa ẹwẹ́ tó ń ṣe tó fà ìkíní yẹn kò ṣe èèyàn lásán GSS tó fà ìkíní drone yẹn kò ṣe kí wọ́n mọ̀ kọ́ tó ń ṣe ṣé GSS tó wà nàbí àwọn ọlọ́pàá tó wà nù wọn gbogbo náà ni wọ́n wà lọ́pọ̀lọ́ bẹ́ẹ̀ ọmọ mọ̀ sọ pé ẹ ká ṣe kíní yìí o torí ta bá kó mi wà tí kọ́ báyìí bá ṣẹlẹ̀ àwọn bíbí máa lọ pé ẹni báyìí ló fà nǹkan báyìí o ẹ wo gbogbo ibi tó ń lọ yẹn ní ìsìn gbogbo ibi tí àwọn èèyàn sọ pé wọ́n lọ ń tú nílé onílé wọ́n lọ ń tú bí kan kò yẹ kó máa lọ tú bẹ̀ tí wọ́n lè mọ̀ pé gbogbo àwọn olórí Fúlàní gbogbo wà. wọ́n tẹ̀lé wọn. gbogbo àwọn GSS náà wà pẹ̀lú wọn tọ́jú wọn ṣe ṣùgbọ́n tó kọ́ rí pé àwọn ni wọ́n ṣe pé kí lọ́yẹ ní ẹ tí ó wà láìsí nǹkan tá à ń sọ náà nìyí. ẹ tí nǹkan tá à ń sọ bẹ́ẹ̀. so ẹ̀yin wò pé Odòyọ park yẹn nísìn kí báwo la ṣe lè gba Odòyọ park yẹn nǹkan tó ń rí níbẹ̀ kí la lè ṣe pẹ̀lú ẹ̀. ṣé rí Nàìjíríà kọ́kọ́ máa dàrú náà. ẹ bá mi ní sùúrù lórí fóònù à ń gbọ́ yín. ṣé rí Nàìjíríà kọ́kọ́ máa dàrú tó tó tó. ṣé Nàìjíríà bá ti dà ẹ̀yẹ́kẹ́ lọ́kọ́lẹ̀ lẹ́yìn èmi tí ì sọ ọ̀rẹ́ káwọn àbójọ́ bá máa dà ó lè fi Tinubu ní last president Nàìjíríà. àṣẹ o àti ẹ̀dá dúró ní àwọn wèrè yìí ìyá mi kan bèrè wọn níbo náà ti wá gan ẹgbẹ́ bodi Fúlàní ti wá gangan ní ọmọ ọdún wọn bàtà ń bèrè lọ́wọ́ tàbí kí n bèrè lọ́wọ́ ẹ̀ báyìí torí Ọlọ́run wọ́n níbo náà ti wá gangan ẹ bá wa gbó tó tẹ̀ lórí fóònù ẹ ṣe gan bàbá wa lórí TikTok God bless you. yorùbá wo yẹn fi jẹ. olóńkọ ibi ẹ̀ tẹ́ bá tó sẹ́ẹ̀dì àti mi tẹ́ máa sọ fún mi kí n máa gbọ́ wọn wọlé ẹ bá wa gbó sókè sàn. ok ẹ kú iṣẹ́ Ọlọ́run máa fún lókun àtagbára. àṣẹ Èdùmàrè. ṣe rí Ọlọ́run àdè máa fún olóyè Sunday Igboho náà ní okun àtagbára ọwọ́ ọ̀tẹ̀ ò ní tẹ̀. ṣe rí ilẹ̀ Yorùbá tí wọ́n wá láti ilẹ̀ nítorí ìjẹkújẹ ọ̀tẹ̀ kẹnìmánì. ṣe rí gbogbo òlu tó máa ń pín kí ẹ bá lọ wo history àwọn tó ń jókòó àrándì tèbù tó máa ń lọ bí 2% lọ they always go on war. tí ẹ bá pípí àwọ̀ ọmọ àdìpí tí o bá ṣe rí it's hard for them láti kojú Yorùbá ń pé ọmọ àwọn tó ń mú láti gbowó lọ́wọ́ Fúlàní that's why tí yóò bó ṣe lọ síwájú nǹkan tí wọ́n ò tó wa aláàláti ṣerú lọ́ńdà yẹn fáwọn Fúlàní ṣé gbogbo àwọn ọba yẹn náà gbogbo táwọn sọ náà mọ̀ ń pa ẹ̀ gbogbo àwọn ọba yìí lọ́mọ̀ ń pa ẹ̀ ẹ má yẹ ká máa parọ́ fúnra wa. kẹ́kẹ́ mo béèrè question kan lọ́wọ́ níjọ́ yẹn pé nígbà táwọn olóyè lọ síbẹ̀ yẹn mo ní wáyé tí ṣe tó ṣe kọ́fì pọ́pọ̀ tó ṣe kọ́fì nìyẹn. kò fẹ́ kó lóye lọ sínú igbó yẹn rárá àṣírí dẹ̀ ti padà wá túbọ̀ bá ń sìn. ó rò pé tó bá tiẹ̀ lọ tó máa ń bọ̀ mi ò wá mọ̀ mo máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ dáadáa bóyá another dimension làwọn ṣìbọn làwọn ògbó gbà padà ó yá wọn bá attack wọn bá pàgọ́ lọ́nà purpose of coffee nìyẹn kẹrí ṣe yí agbọmọsọ ọgbọmọdé tó ti sọ fún yín náà pé ṣe yí ó lóyà sí Fúlàní ju Yorùbá lọ
nítorí nǹkan tó ń rí ó bí ẹni pé ọ̀sẹ̀ yìí láti ọgbọ́n fẹ́ràn fún presidential election kò téèyàn tó lè ràn fún presidential election tó ṣe é sí Fúlàní náà ló ń kì láyà nítorí pé ó ń ṣe nǹkan tó ń fẹ́ normally most of the governor máa ń lọ fún senate ni òun mú látòkè ni kò lè win Tinubu. ṣe yóò lè win Tinubu ìràwé ń pa ẹ̀ ó fẹ́ lọ jí. kò lè win Tinubu ṣe ó kàn jẹun ṣẹ́rí tó bá kú ṣẹ́rí tó bá ṣe 8 years ẹ̀ tán àwọn èèyàn míì nẹ̀ tí ó ti yẹ kí wọ́n míì ni ó máa face panel mẹ́rin ìgbà fún ó máa face DSS ọmọ nǹkan tẹ́ kó ń ṣe àwọn èèyàn kan dákẹ́ pé bí Nàìjíríà kan ṣe máa wọ̀ pé lókan bí Yorùbá kan ṣe máa wọ̀ pé lókan yàtọ̀ tẹ́lí bá ṣe wà yìí àwọn bàbá yẹn wọ́n ń wò kò ṣe pé ṣe lára bàbá yẹn inú ń bí wọn bọ̀ wọ́n ń wò pé kéèyàn tún máa kú jù kẹ́ mọ̀ pé àwọn kan wà tó ń jókòó tẹ́ kó ń ṣe strategy wọn wọ́n wò pé kéèyàn tún máa lọ kú jù bọ̀ tó bá ń wò bẹ́ẹ̀ yẹn èèyàn máa kú lọ náà ni ẹ̀kọ́ kú bẹ́tà kọ́kú fọ́gbà yọ̀ǹgà ṣẹ́rí máa tó sọ̀rọ̀ tán yẹn solution Naija ò ní pé kọ́kún. kàpín. the best solution sọ fún yẹn. ìyá wa olórúkọ mi Abíọ́lá wọ́n ní federal government will take charge of Old Ọ̀yọ́ Park. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ ṣàlàyé kan fún yín tẹ́tìrí mo sọ kíní kan fún yín dábàá rántí bí a di last month ṣẹ́rí most of these resources tí ilẹ̀ Yorùbá ní mo sọ èèyàn tó jẹ́ káwọn Fúlàní mọ each resources tí Yorùbá ní. pọ́pọ́ nǹkan tẹ́ káwọn èèyàn wọlé nìyẹn. tí Fúlàní bá ń sọ fún wa pé nǹkan náà kò sí fún Nàìjíríà why tí nǹkan lẹ Yorùbá ṣe wá fẹ́ wà. wọ́n ní the gold in Zamfara belongs to the Zamfarans. The oil in Niger Delta belongs to Nigeria. títọ̀ yọ náà gbọ́dọ̀ belongs to that Ọ̀yọ́ state. kẹ̀mí wọn tó bá àwọn àgbààgbà tó ń sọ̀rọ̀ that is the problem jẹ́ pa á ní. Ọ̀tọ́ máa wá bí àwọn ọmọ tó ti kàwé kí tálẹ̀dẹ̀ ti là wá lójú àwa la máa ṣe. Ẹ̀rí Tinubu ó ti dàgbà ọlọ́run kí bàbá ní bàbá kọ́ dàgbà kan dògbò. Tẹ́lí bíntì náà máa ṣe bọ̀ táwọn èèyàn máa ń fi wọn fún ọmọ lábẹ́ nínú pé bàbá náà mọ̀ pé tóun bá máa kú òun bẹ̀ tí ìjọba bá bọ́ sọ́wọ́n bọ̀ yìí wọ́n máa probe òun náà òun dẹ̀ máa lọ sẹ́wọ̀n. Òun ní fi chance yẹn lẹ̀